Yusuf Buhari tí í ṣe ọmọkùnrin ààrẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari ti kéde fún gbogbo ayé pé òun ti ṣetán láti wọnú agbo òṣèlú lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ò kì í bá ìpèlé ìyá rẹ̀ kó ṣe àṣọdá. Yusuf kò kàn fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú lásán. Ó ní òun ti ṣetán, ó sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé òun yóò díje fún ipò ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti ṣojú fún ẹkùn rẹ̀ ní ìpínlẹ̀ Katsina lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó sọ pé ìfẹ́ láti ṣiṣẹ́ fún àwọn ènìyàn òun láti mú ìdàgbàsókè bá agbègbè òun ló sún òun sí ibi iṣẹ́ yìí. Ó ní àkókò ti tó fún àwọn ọ̀dọ́ láti dé kí wọ́n sì kópa nínú bí a ṣe ń darí orílẹ̀-èdè. Ọ̀pọ̀ àwọn àgbà òṣèlú ní ìpínlẹ̀ Katsina ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa bí Yusuf ṣe jẹ́ ọ̀dọ́ tó ní ìrẹ̀lẹ̀ àti bí ó ṣe lè lo ọgbọ́n rẹ̀ láti ṣojú àwọn ènìyàn rẹ̀ lọ́nà tó dán mọ́rán nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní Abuja. Wọ́n fọwọ́ sí ìgbésẹ̀ yìí láti fi mọrírì iṣẹ́ ribiribi tí bàbá rẹ̀ Muhammadu Buhari ṣe fún ìpínlẹ̀ náà. Síbẹ̀síbẹ̀, kò ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ tó tọ́ fún gbogbo ènìyàn. Àwọn kan nínú ẹgbẹ́ APC ní ẹkùn Daura ti ń fẹ̀hónú hàn pé àwọn olórí kan fẹ́ fi tipátipá gbé Yusuf kalẹ̀ láì tẹ̀lé ìlànà tòótọ́. Wọ́n kìlọ̀ pé irú ìgbésẹ̀ yìí lè dá ìyapa sí àárín ẹgbẹ́ náà kí ìdìbò 2027 kó tó dé. Láti ìgbà tí ìròyìn ti jáde, ọ̀pọ̀ ènìyàn ló ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Àwọn kan wí pé ó lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè láti díje àti pé yóò tẹ̀síwájú láti ibi tí bàbá rẹ̀ dúró sí, pàápàá nínú mímú ìdàgbàsókè wá sí agbègbè náà. Àwọn mìíràn sọ pé òṣèlú Nàìjíríà ti di iṣẹ́ ẹbí nítorí pé ọmọ ààrẹ lọ́wọ́lọ́wọ́ náà tún fẹ́ díje ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn sì ń wò pé bóyá ó rò pé orúkọ bàbá rẹ̀ máa ran òun lọ́wọ́ láti gba ipò náà ní ìrọ̀rùn. Àwọn kan sì ń ṣẹ̀fẹ̀ pé ṣé mọ́tò alùpùpù ni Yusuf yóò fún àwọn ènìyàn rẹ̀ bí ó bá wọlé látàrí bí ó ṣe fẹ́ràn kẹ̀kẹ́ náà. Yusuf Buhari, ẹni tí a mọ̀ sí ẹni tó nífẹ̀ẹ́ iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ajé, ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun báyìí. Ìbéèrè tó kù ni wípé ǹjẹ́ àwọn ènìyàn Katsina máa fún ní àǹfààní yìí láti jẹ́ ohùn wọn ní ìlú Abuja? Ẹ jẹ́ kí a fi ìbéèrè wa àti èròǹgbà wa sí abala àríwísí kí a sì máa tẹ̀lé ìkànnì yìí. Ẹ jẹ́ kí a fẹ́ràn ìkànnì yìí kí a pín nítorí Jígí Alára ní ìkànnì tí a ti ń gbé ìròyìn jáde ní èdè Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa bí ẹ ṣe ń tẹ́tí sí wa tí ẹ sì ṣe ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Owó tí ẹ fi ń ra dátà kò ní tán lọ́wọ́ yín. Ẹ ṣé àmọ̀rírì yín, àlùyín lọ́gọ̀ ẹnu. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó fún ìkànnì Jígí Alára. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.